Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ambeni umrah December pẹ̀lú iléeṣẹ́ wa Qiblatain International Travels and Tour. Kí Ọlọ́run bá iléeṣẹ́ náà jẹ́. Mo fẹ́ yára sọ̀rọ̀ nípa Jibalun fi Makkatal Mukarrama. Àwọn òkè tí ń bẹ ní ìlú Mecca. Àwọn òkè tí ń bẹ ní ìlú Mecca tí Ọlọ́run bá Ta'ala pàtàkì ó pọ̀ ó sì bùháyà. Àmọ́ mo fẹ́ ka díẹ̀ ń bẹ fún wa nítorí àwa tí àwa náà jẹ́ ìran ìlú yìí láti lè bẹ àwọn òkè náà wò àbí àwa tá a ti wá rí ká tún lè mọ pàtàkì àwọn òkè náà. Àkọ́kọ́ òkè òun náà ni Jabalu Rahma. Jabalu Rahma òun ló máa ń pè ní Jabalu Arafa. Tẹ́ bá gbọ́ tí wọ́n sọ pé a lọ sí Jabalu Rahma, ìtumọ̀ rẹ̀ ni òkè àánú tí wọ́n máa ń pè ní Jabalu Arafa, òkè Arafa. Jabalu Rahma yìí èèyàn lè bẹ̀ẹ́ wò yálà àsìkò hajj àbí àsìkò umrah, ṣùgbọ́n lásìkò hajj gẹ́gẹ́ làwọn èèyàn máa ń dúró síbẹ̀ ní ọjọ́ Àràfá. Àmọ́ tí a bá dúró síbẹ̀ náà lọ́jọ́ tí ó ń ṣọjọ́ Àràfá kò sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀ o. Kódà tí a bá bí Ọlọ́run ní orí òkè náà lọ́jọ́ tí ó ń ṣọjọ́ Àràfá, àdúrà máa ń gbà ní ibẹ̀ nítorí táwọn afá sọ nípa òkè náà. Bákan náà nínú òkè tó tún gbajúmọ̀ ní ìlú Mẹ́kà òun náà ni Jabalu Uhud, òkè Uhud. Ìtumọ̀ rẹ̀ ni pé ibẹ̀ ni ojú ogun Uhud ti ṣẹlẹ̀. Ní ẹ̀gbẹ́ Jabalu Uhud yìí wọ́n ń pe òkè kan náà ní Jabalu Gumot, òkè tí àwọn tafàtafà dúró sí níjọ́ tí ogun le. Tá Ànábì sọ pé ẹ dúró sí orí òkè yìí kẹ́yìn máa tafà, bó tiẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n bẹ lórí òkè yìí wọ́n padà kú ńbẹ̀ aláìgbọ́rọ̀ sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́nu tí ogun sì fọ́ mọ́ àwọn mùsùlùmí lórí ní ọjọ́ náà. Kí Ọlọ́run bá Ta'ala kó ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn sàhábà tí wọ́n pàdánù ẹ̀mí wọn lójú ogun náà. Nínú àwọn òkè tí ń bẹ ní Mecca òun náà ni Jabalu Nur. Jabalu Nur ibẹ̀ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti lọ́rùn orí nípa Ọlọ́run síwájú kí Ọlọ́run tó gbé dìde ní òjíṣẹ́. Kí ni à ń pè ní Jabalu Nur? Òun náà ni òkè ìmọ́lẹ̀. Nítorí pé ibẹ̀ ni ìmọ́lẹ̀ Islam ti sọ̀kalẹ̀. Ibẹ̀ ni ìmọ́lẹ̀ ìròrí nípa Ọlọ́run ti bẹ̀rẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé ẹnìkan gbọ́dọ̀ wà tó máa dá ayé tó dá sánmọ̀ tí ń ṣe Allah. Wọ́n ń pe òkè ní Jabalu Nur nítorí pé ibẹ̀ ni Islam ti sọ̀kalẹ̀. Ibẹ̀ ni Jibril tí wọ́n bá Ànábì lákọ̀ọ́kọ́ tánà fi lọ bá ìyá ńlá wa Khadija radiyallahu ta'ala anha wípé zammilini zammilini, ìyàwó mi dáṣọ mi dáṣọ mi. Ohun tí mo rí ó ṣẹ̀rù bà mí púpọ̀. Bákan náà wọ́n tún pe òkè kan náà ní Jabalu Thawr. Jabalu Thawr nígbà míì àwọn èèyàn máa ń pè ní Jabalu Thawr, ọmọ wa fẹ́ jọra wọn pẹ̀lú Jabalu Nur, àmọ́ ní spelling gangan wọ́n pè ní Jabalu Thawr. Jabalu Thawr ibẹ̀ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti ọ̀rẹ́ rẹ̀ olólùfẹ́ rẹ̀ Abubakar radiyallahu ta'ala anhu ibẹ̀ ni wọ́n lúgọ sí nígbà tí àwọn kèfèrí tí wọ́n lé wọn tí wọ́n ní tá bá bá wọn lójú ọ̀nà á pa wọn dànù. Ànábì àti Abubakar wọ́n sì lúgọ sí ibẹ̀. Níbi Jabalu Thawr èyí tí àwọn afá sọ fún wa náà ni pé tá bá débẹ̀ kéèyàn bí Ọlọ́run níbẹ̀. Àwọn afá kan dẹ̀ ní tẹ́ bá débẹ̀ kò sí pé kéèyàn ṣàdúrà kankan bẹ́ẹ̀ o. Èyí tó yẹ ó ṣe bẹ́ẹ̀ ni pé kéèyàn kan wo òkè náà kéèyàn dẹ̀ rí wàhálà tá Ànábì ṣe lórí kí Islam lè bá fọ́nká. Àwọn kan máa ń sọ wípé tẹ́ bá débẹ̀ ẹ rí òwò aláǹtakùn tó bo ojú òhò náà, kò sí òwò aláǹtakùn kankan téèyàn ó rí bẹ́ẹ̀. Ẹni tó bá wá bẹ́ẹ̀ ni ó wá confirm bẹ́ẹ̀ nítorí pé láǹfààní àti gun òkè wà nísàlẹ̀ ni wọ́n dẹ̀ mọ̀ sọ wáyé pé òkè yẹn nìyẹn. Sẹ́ni tí ò dókè ni ó wá sọ pé aláǹtakùn wà ńbẹ̀. Kódà tẹ́ bá tún wá gun òkè náà ẹ lè bá òwò aláǹtakùn yẹn ńbẹ̀ o. Torí ẹlòmíì wá òwò aláǹtakùn tí ò sọnù káàkiri. Kí Ọlọ́run bá Ta'ala kó lé wa kún ní àgbọ́yé ẹ̀sìn èyí tí a fi ṣe ra wa láǹfààní yìí náà. Kí Ọlọ́run bá Ta'ala kó jẹ́ abá níbi tó lérè láyé ń bí àti ní al-qiyamah.